apartment fa emu ni ayin apartment mẹ́fà ló wà nínú yàrá emu kan ẹ lọ fridge ẹ lọ nínú yàrá ẹ ṣe kuku ẹ ṣe rice ẹ ṣe fada ẹ ṣe chinese ẹ ṣe kung fu ẹ ṣe jazza owó wọ́n mi lè lè ṣe. ṣé kò tẹ̀ ẹ́ ṣọ́ aláàdì sọ fún wa ni pé a lè jẹ jíjẹ a lè mú mímu a lè ṣe tó bá ṣe wù. ẹgbẹ́ pé mi fẹ́ tà iṣẹ́ ẹ̀kan níbi kóra ẹ̀jẹun ẹ̀jẹ̀ yóò bá ti tà náà yóò bọ̀ yóò ní. Àwọn ẹwà kúrú yẹn jó wẹ́wẹ́. Wow, na me get this parole. No go do pass. Excuse me. Ẹwù kíní yìí tó kú. Na me get tó ti yẹn. Adébáyọ̀ lẹ́yìn ọkọ̀ ẹ̀sìn tó bá wù ẹ̀yà kọ́kọ́ bá láṣà. Ìjẹ̀bú. Kótó máàmù. Má lọ ní ọfẹ́ sòfò ni.